ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ṣàlàáfíà ní ẹwà. Kábíyèsí ní àwọn fẹ́ kí gbogbo àwọn olórí kúrò nínú palace o, wípé ọmọ àwọn àtìyàwó àwọn kò lè bá wọn nínú palace. ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi. tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń darapọ̀ mọ́ channel mi, èmi Mashola, mo kí yín káàbọ̀ sórí channel mi lénìí. ẹ káàbọ̀ sí Mashola Gist TV. ṣe dáadáa la bá yín. Gist tèmi, Kábíyèsí wọ́n ní pé kí gbogbo àwọn olórí kí wọ́n kúrò nínú palace except Dr. Elizabeth, torí Queen Naomi ló ní kó dúró, wípé àwọn ò ní fi ọ̀rọ̀ ọmọ àwọn ò ní fi ṣeré, wípé àwọn olórí yóò lè dúró sí palace nítorí ọmọ àwọn. ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi. tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń darapọ̀ mọ́ Mashola Gist TV, èmi ọmọ yín Mashola, Yorùbá ni mo máa ń sọ lórí channel mi. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè ilẹ̀ baba wa ní Nàìjíríà. Ẹ̀yin èèyàn létí bá ti subscribe, ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. òkè lọ́la yẹn á máa lọ́la, yóò ní lọ ìsàlẹ̀ láéláé. ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ tá a máa gbọ́ mà ní pé Kábíyèsí bínú, wọ́n sọ̀rọ̀, wọ́n ní kí àwọn olórí kan kúrò nínú palace àwọn o, wípé àwọn ò ní fi ọ̀rọ̀ ọmọ àwọn ò ní fi ṣeré, wípé àwọn olórí yóò lè dúró sí inú palace nítorí pé àwọn ti fún wọn ní time láti kó ẹrù wọn, àwọn ni wọn lọ. àwọn ti fún wọn ní time láti lọ wá ilé èyí tó jẹ́ pọ́n máa rà, àwọn ni wọn ra lé, wípé ṣùgbọ́n ní ìsìn àwọn fẹ́ kó kúrò nínú palace torí ọmọ àwọn ti fẹ́ wọlé, ìyàwó àwọn dẹ̀ ti fẹ́ wọlé. ẹ̀yin èèyàn lé gist tèmi nìyẹn. Kábíyèsí ní ojú títì ló máa jẹ́ fún ọmọ àwọn láti dúró síta kí àwọn olórí wà nínú palace, wípé kò ní ṣeé ṣe, wípé sọ ìtorí ẹ̀ àwọn fẹ́ kí wọ́n kó ẹrù wọn kan jáde nínú palace, kán lọ sí ilé tí àwọn rà fún wọn kó tó dé pé àwọn ń drag wọn out, wípé àwọn ti fún wọn ní àyè tó pé kí wọ́n lọ ra lé. wọ́n ní àwọn tó ti ra lé nu wọn kan kó lọ sílé wọn, wọ́n ní àwọn tí wọ́n ti ra lé kan lọ rẹ́ǹtì ilé kan kó lọ síbẹ̀, àbí kan lọ sí hòtẹ́ẹ̀lì tí wọ́n fi rí ilé kan lọ máa gbé hòtẹ́ẹ̀lì, wípé inú palace yẹn kọ́ ni wọ́n máa dúró sí, wípé nítorí pé àwọn ti sọ fún wọn so many times wípé kí wọ́n lọ ra lé, àwọn ni wọ́n ra lé. ẹ̀yin èèyàn lé Kábíyèsí fìbínú sọ̀rọ̀ nítorí pé àwọn olórí yìí wọn ò gbọ́ràn sí Kábíyèsí lẹ́nu. Kábíyèsí ní gbogbo wọn ń sọ̀rọ̀, wọ́n láwọn ò ní kúrò nínú palace, wọ́n ní wọn lè ṣe, wọ́n ní wọn lè ṣe, wọ́n ní kì í ṣe ojú àwọn ni wọ́n fi máa dúró sínú palace yẹn. wọ́n ní gbogbo yín ẹ̀ ń drag Dr. Elizabeth, ẹ̀ ń sọ̀rọ̀ burúkú pa Dr. Elizabeth. wọ́n ní ṣé Dr. Elizabeth ni ó ní kí ìyàwó àwọn padà wá sínú palace ni. wọ́n ní àwọn làwọn insist pé àwọn fẹ́ kí ìyàwó àwọn padà wá àtọmọ àwọn. wọ́n ní sòkan fi Dr. Elizabeth sílẹ̀. wọ́n ní kí àwọn olórí kan rorí wọn gan ni. wọ́n ní kò take àwọn ní anything láti divorce wọn. wọ́n ní kí ló dé tó yẹ pé pẹ̀lú gbogbo respect táwọn ń fún wọn, wọn mọ̀ wọn ara wọn, wọ́n wá ń gbọ́ àwọn lẹ́nu, wọ́n ń ṣe nǹkan tó wù wọ́n. ẹ máa wo èyí Mariam, wọ́n lóun fẹ́ kọ́lé ni, èyí Rónkẹ́ wọ́n ní ẹ̀gbẹ́ palace ló ń fẹ́ ra lé sí, wọ́n ní gbogbo wọn ń wu ìwà tó wù wọ́n. Kábíyèsí ní láyéláyé àwọn ò lè lajú àwọn sílẹ̀ o kí ọmọ àwọn dúró síta o, ipe kì í ṣe ojú àwọn làwọn olórí yìí á fi jókòó sínú palace yẹn, ipe because bí slap ló jẹ́ ní ojú àwọn pé ọmọ àwọn wà ní ìta, ẹ̀yin wà nínú palace, pé no, kò ní ṣẹlẹ̀. wọ́n ní ìyàwó kíyàwó tó bá ní òun ò ní gbọ́ nǹkan táwọn ń sọ, àbí tó bá jẹ́ pé ó ń tẹ̀lé ọ̀rọ̀ àwọn elder tí wọ́n ń kọ́ wọn ní kọ̀kúkọ̀ yìí, wọ́n ní irú ìyàwó yẹn ó máa kẹ́rù ẹ̀, ó máa lọ máa bá elder gbé ni. wọ́n ní kì í ṣe ojú àwọn ni àwọn olórí yìí wọ́n fi máa gbé inú palace o. wọ́n ní àwọn ti sọ fún wọn so many times kán kó ẹrù wọn. wọ́n rè pé bíi ti tẹ́lẹ̀ táwọn máa fi wọ́n sílẹ̀ ni. wọ́n ní kò jọ, wọ́n ní kò sí nǹkan kan. wọ́n ní ìyàwó tí ó bá respect ọ̀rọ̀ táwọn ń sọ, wọ́n ní ó máa kẹ́rù ẹ̀, ó máa gba ibi tí àwọn ti yọ̀ǹda fún wọn láti gbé lọ. wọ́n ní ṣùgbọ́n tó bá fẹ́ dí àwọn kó jókòó sínú palace bẹ́ẹ̀ kó máa wo nǹkan tó máa ṣẹlẹ̀ sí wọn. Kábíyèsí ló sọ gbogbo ọ̀rọ̀ tá à ń sọ fún yín, allegedly dẹ̀ ni. ṣe mọ̀ pé àbá Kábíyèsí gbé inú palace. ẹ̀yin èèyàn lé ẹ mọ̀ pé látijọ́ ẹ̀ ní Kábíyèsí ti ń sọ fáwọn olórí pé kí wọ́n lọ ra lé.
orí ẹ̀ náà la ṣì wà. Tèmítọ́pẹ́ àti Tóbi àwọn ni wọ́n ra lé. Tóbi tó ra lé gan ó sì ń sọ pé òun ò fẹ́ kúrò nínú palace, ipò òun fẹ́ bímọ sínú palace. Ẹ̀yin èèyàn lé, kì í ṣe nǹkan kékeré o ní Kábíyèsí ń bá àwọn olórí yìí pò nínú palace. Àwọn olórí yìí náà dẹ̀ ni wọ́n ní agídí inú. Kábíyèsí ní àwọn ń sọ fún wọn ní ìsìn kí wọ́n kó ẹrù wọn kó tó di pé àwọn da ẹrù wọn síta. Ipe ojú títì ló máa jẹ́ fún wọn tí àwọn bá bẹ̀rẹ̀ sí da ẹrù wọn síta lẹ́yọ kọ̀ọ̀kan. Ipe so kí wọ́n kó ẹrù wọn kí wọ́n jáde nínú palace jẹ́ẹ́jẹ́ kó tó di pé ó máa di wàhálà. Ẹ̀yin èèyàn lé, àwọn olórí yìí wọ́n ní agídí o. Wọ́n ní agídí o. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní agídí o. Kábíyèsí sọ̀rọ̀ o, wọ́n fi dà á lẹ̀ o. Wọ́n ní kán jáde nínú palace o. Àwọn ò lè fi ọmọ àwọn síta káwọn máa gbé nínú palace. Nǹkan tí Kábíyèsí sọ nìyẹn. Ẹ̀yin náà wò gbà tí Kábíyèsí ti ń sọ pé kán lọ ra lé tí wọ́n dáhùn. Ẹ mọ̀ gbà tí Kábíyèsí ti ń sọ pé kí wọ́n lọ ra lé tí wọ́n dáhùn, tó jẹ́ pé wọ́n ń takú ni, tó jẹ́ pé wọ́n ò fẹ́ lọ. Wọ́n ní ó yẹ kí àwọn ìyàwó yìí àti àwọn olórí yìí mọ̀ pé ọba ni àwọn ba lórí ohun gbogbo ni. Kò sí nǹkan táwọn sọ tí àwọn máa kó jẹ láíláí. Àwọn ti sọ̀rọ̀, àṣẹ dẹ̀ ti gùn. Kí wọ́n kó ẹrù wọn, kí wọ́n lọ sí ilé tí àwọn ti pèsè sílẹ̀ fún wọn, táwọn ti rà fún wọn, kó lọ máa gbé bẹ̀. Gbogbo nǹkan tó ń ṣe wọ́n á sì máa ṣe, ṣùgbọ́n ní inú ilé wọn náà ti máa ṣe. Àwọn ò fẹ́ rí ìyàwó kankan kó gbé inú palace. Bí àwọn ṣe ń sọ̀rọ̀ yìí, àwọn ṣì wà lórí ọ̀rọ̀ àwọn o. Àwọn ò dẹ̀ yí ọ̀rọ̀ àwọn padà. Naomi lẹ́tọ̀ọ́ láti make a decision tí wọ́n make. Wọ́n nítorí pé àwọn làwọn break gbogbo promises yẹn. Ipe so right now àwọn ń rọ̀ wọ́n kán kẹ́rù wọn kán jáde nínú palace. Ọmọ àwọn àtìyàwó àwọn fẹ́ wọlé. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà mọ̀ gbà tí Kábíyèsí ti ń sọ fún wọn kán lọ ra lé tí wọ́n ra lé. Ní ìsìn Kábíyèsí ti bínú. Wọ́n ti bínú o. Wọ́n ní kán kẹ́rù wọn kán jáde nínú palace. So gist tá gbọ́ ní ìta ní ká mú wá fún yín. Merry Christmas in advance to you all. Gbogbo etí tó ń gbọ́ mi. Òkè lọ́lá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Please share this video, like and subscribe. God bless you all.